báwo ni ṣé ó ṣiṣẹ́ ẹkúṣẹ́ àwọn ń yá ẹ mọ̀ jíjẹ́ ṣé wà ókè ẹ ṣiṣẹ́ dáadáa ẹ kò sí wàhálà ókè o màá rí ẹgbọ́ mo ń bọ̀ níta mo kó pé o ẹkúṣẹ́ mo rí kíní kékeré ọkàn là ń lè fi ń play ń gbìn. ó ti pa àpò tó ń ká gbọ́ rédíò. la fi ń play ní ilé ìgbòho rẹ̀. ẹ káàsán o ẹ kú bójú ọjọ́ ti ṣe rí ìròyìn ọ̀sán gbọ̀nrín ló ń dé sétí ìgbọ́ yín láti ilé iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ Oòduà FM. àjọ torí sí ọ̀rọ̀ ètò ìlera lágbàńlá ayé WHO ti kéde rẹ̀ báyìí wípé àìsàn burúkú kan tún gbòde kan o torúkọ rẹ̀ ń jẹ́ coronavirus. ọ̀rọ̀ news ọgbọ́n ni ọ̀rọ̀ àrùn yìí káyé máa ṣe. àwọn alálẹ̀ la máa gbẹ̀. alálẹ̀ àtòlówó àti mẹ̀kúnnù ní àìsàn burúkú náà ń dà láàmú. àrùn corona àwọn alíkà jẹ́ ń ṣe àwọn alálẹ̀ ló máa bá àmú kò ń bẹ̀. tó ó tán lẹ́nu ó kù síkùn. èmi àgbọ̀ fún wa oníkálukú ló máa da rẹ mú àárẹ̀ burúkú máa wọ ara àárẹ̀ burúkú ò lè wọ ara wa o. COVID-19 is devastating and it has really traumatized my body. And as such an artist, I have my material, which is my body. My body is the only tool I have on expression. And according to the Yoruba indigenous people, there is a way to protect the body. And that is the way I am going to do it. I'm going to protect my body so that I can move like a bird and fly. There is a power in the Yoruba. There is energy that is contained in the civilization of the And this civilization, I shall use it as I use the knowledge to protect my body, because my body is my material, my body is my tool, my body is the only language that I have. I got to protect it. Ewé ọ̀wọ̀ ni nílẹ̀ Yorùbá. Àwa tí yàn bá lo ewé yìí, gbogbo ohun tó bá jẹ́ aburú, tó jẹ́ àrùn àbí kankan lára, ó máa kó. Bó ṣe wà yìí, tí yàn bá tún mú ẹyọ kan yìí báyìí, tó bá já, á wá ìyèrè, á lọ pẹ̀lú ìyèrè, á kúnná dáadáa. Á wá ìgbín tó ti gbó, ìgbín wa tó pé ìgbín yẹn ti pa, tó ti gbó dáadáa, tẹ́nu ẹ̀ ti gbó. Òyìn wá fọ̀, á fura lọ̀, máa fi ṣe gbogbo, á wá là. Òun ló máa fi ṣe kìíní, ló máa fi ṣe jẹ. Tó bá ti wá ṣe jẹ, tó bá ti jẹ, tó bá tó kàn bí 5 minutes tó ti jẹ, tó bá ti ń jù báyìí, kò ní kàn rárá.
COVID-19, the science has failed, but my people cannot fail me. Lóní àsìmí ẹni dé ìwò òyà lóní àsìmí ẹni dé ìwò òyà ẹni dé ìwò òyà lóní àsìmí. Ọba ohun tuntun àfẹsẹ̀ tẹ́lẹ̀ ó má fi tẹ́lẹ̀ àfi tẹ́pọ́n. Àbùkágbọ̀ ìwọ̀n ní tìmọ́ ó. Ọlọ́kan lówó sìn ó gbé kọ́ràn. Bá mi ò ṣe kábọ̀ ọmọ mi ò ẹ kí lárò bàtà a lè ṣe omi àbáwá ṣe. iye mọ́jà mo pè yèyí àwọn ẹja mo pè ẹni tí tàgbọ́dọ̀ lọ́mọ mo pè ẹni tí tọ́tọ́lákàdé mo pè inú ọ̀rẹ́ ló ti jáde inú ọ̀rẹ́ kò ti jáde inú ọ̀rẹ́ ti jáde inú ọ̀rẹ́ àwọn olóòtú ti jáde èmi àwọ̀ ẹni ọmọ iye mọ́jà mo wá pè nígbà tó wá jẹ́ nínú òṣèlú iye mọ́jà gbọ́dọ̀ dáhùn lè ìyá mi àṣẹ pé ní ọlá àṣẹ wàá rí jẹ wàá rí lò àwọn burúkú kò ní máa ṣúgbà tó máa bọ́dọ̀ lọ báyìí iye mọ́jà ló máa bọ́dọ̀ lọ báyìí kó ní wájú oṣù àbáyé. Ọ̀rọ̀ àrùn lualita yìí ló gbé mi débi o, àrùn lọ ń pèlè COVID. Ẹ máa fún mi lẹ́kùn ní máa lò pé àrùn ní orí burúkú ò ní bólúwẹ̀ bólú bá ń lọ káàkiri àbúrò ò lè bólúwẹ̀ ìyẹn ló gbé mi wá bí o àti wàhálà tó dídí èjìgbò lọ́wọ́n kọ́mọ̀ àgbàlagbà tí wọ́n ń lè àwọn bólúwẹ̀ káàkáwà kára kí nǹkan àgbà àṣẹ. ọ̀rọ̀ rí ẹ̀yìn lẹ́gbàá bábí dá bàbá yìí lò ẹsẹ̀ máa gba nǹkan lílò. Gbogbo àrùn burúkú kó máa bẹ́ mi o, àrùn COVID kó máa bá mi o, jẹ́gẹ́jẹ́gẹ́ kí ọ̀sẹ̀ ọkàn lè máa. gẹ́gẹ́ orí bẹ́ẹ̀ agbára kọ́dá agbára ṣẹ̀dá agbára ẹ̀mí dé ọlọ́jà láwùjọ ara ọdún yìí wàá ṣe ètò ń bọ̀ eré adé ayọ̀ adé ojú ọkà kì í fọ́ ojú ẹ̀ ò ní fọ́.
ìlàṣẹ mo gbé gbéra fẹ́yìn ayé mo gbé gbéra fẹ́yìn ẹ̀yin kò lápá kò lẹ́sẹ̀ mo gbé gbéra fẹ́yìn ayé mo gbé gbéra fẹ́yìn ẹ̀yin ewé lè tòdò mo gbé gbéra fẹ́yìn ayé mo gbé gbéra fẹ́yìn ẹ̀yin bá bí ń bá yọ mo gbé gbéra fẹ́yìn ayé mo gbé gbéra fẹ́yìn mo gbé gbéra fẹ́yìn mo gbé gbéra fẹ́yìn ayé mo gbé gbéra fẹ́yìn ọmọ wẹ́wẹ́ ìlàṣẹ mo gbé gbéra fẹ́yìn ayé mo gbé gbéra fẹ́yìn ẹ̀yin kò lápá kò lẹ́sẹ̀ mo gbé gbéra fẹ́yìn ayé mo gbé gbéra fẹ́yìn ìràwé igbó kó máa jẹyà ó jẹ gbó ìràwé ọ̀nà